bí ẹni ẹ ṣe rape mi bá mo sọ pé ẹ̀jẹ̀ nìyí ìgbà yẹn báyìí mi ti gbádùn ní àti school ni mo lọ sí mosque mo ń bọ̀ láti mosque ìjọ yẹn ni àwọn orí tájọ máa ń charge ní ẹgbẹ́ ọ̀dọ̀ wọn fi mọ́tò gbé mi wọ́n fi mọ́tò gbé mi ìjọ yẹn mo ti sùn sí ilé ọ̀dọ̀ wọn ti drop mi ìjọ yẹn gangan náà tún padà wá gbé mi wọ́n ṣe padà wá gbé mi ìjọ yẹn bá mi mọ́ bí mo ṣe délé ọ̀dọ̀ wọn bí ẹni ẹ ṣe rape mi bá mo sọ pé ẹ̀jẹ̀ nìyí. wọ́n ti lo arábìnrin yìí o wọ́n ti lo tiẹ̀ tán pátápátá gbogbo tó ń jẹ́yàn lára ẹ̀ wọ́n ti lò ó ẹ̀yìn èèyàn àwọn wo ló ṣẹlẹ̀ fóbìnrin tẹ́ ń wò yìí àwọn yahoo boys ni ó ti bọ́ sọ́wọ́ ní tiẹ̀ ó ràrìn rà ó ti ràrìn fẹsẹ̀ sí ọlọ́run má jẹ́ ká ràrìn rà ọlọ́run ní jẹ́ ká ràrìn fẹsẹ̀ sí ẹ bá ń ṣàmì àdúrà ẹ̀yin èèyàn mi kẹ́ bá ń gbé tọ́ àdúrà mi ẹ wò ó ṣe obìnrin tẹ́ ń wò yìí òun ló ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì Oriyomi Hamzat wípé òun ti bọ́ sọ́wọ́ ó lóun bọ́ sọ́wọ́ àwọn ọmọ yahoo boys ó láti mọ́sálásí lòun ti ń bọ̀ tóun lọ gbàdúrà tóun darí padà bọ̀ wálé làwọn yahoo boys bá pàdé òun lójú ọ̀nà wípé ṣèbọ́nà báyìí lòun lọ pé káwọn kúkú gbé òun dání lòun náà bá kó sínú mọ́tò ayọ́kẹ́lẹ́ tí èsì ọ̀hún ti ń fẹ́ lẹ́lẹ́lẹ́ sí i lórí ọlọ́run ni ò jẹ́ kó sùn lọ nínú mọ́tò kó tó di pé wọ́n délé wọ́n ṣàgbédélé láyọ̀ àtàláfíà wọ́n nígbà tí ó fi di ọjọ́ kejì àwọn yahoo boys yìí wọ́n wá obìnrin yẹn wálé ó dàbí ẹni pé ojú obìnrin ọ̀hún ó gún régé dáadáa ó wọjú làwọn yahoo boys bá wá pé kó jẹ́ káwọn jọ lọ sí klọ́ọ̀bù káwọn jọ lọ ṣe fàájì káwọn jọ jayé rẹpẹtẹ níyìn ò bá fárígá wípé òun ò jayé kankan o pé kán fòun sílẹ̀ pé òun ò lọ klọ́ọ̀bù ọ̀dọ̀ bàbá àtìyá òun lòun gbé òun ò sì kì í ṣọmọ rádaràda náà bá lọ kò tẹ̀lé wọn lọ o ìgbà tó fi di ọjọ́ kẹta táwọn yahoo boys ó fi padà wá báyìí àfi bẹ́ẹ̀ ni wọ́n ti tọ̀ nǹkan lá bí bólúgbọ̀n òní bá fọ̀ṣẹ́ ni kò yé èèyàn náà ṣàbá sọ̀rọ̀ wípé ó yá kó tẹ̀lé àwọn lójú ẹsẹ̀ báyìí lòun náà bá bẹ̀rẹ̀ sí ń dance to their tune ẹ̀yìn èèyàn ó tẹ̀lé wọn o wọ́n nígbà tí wọ́n fi gbé e délé báyìí gbogbo wọn pátápátá ni wọ́n kọlu obìnrin yẹn wọ́n ti kọjá lára ẹ̀ wọ́n ti mú nǹkan lára obìnrin yìí ó délé tà ìdílé tán báyìí ló lẹ́jẹ̀ ń dà lára òun bínú ṣe ń rún ìdánrin nígbà ń ṣe làwọn ń ṣe onírúurú nǹkan ní ń bàjà lójú ẹsẹ̀ náà ni wọ́n ti gba gbogbo ilé tó jẹ́ àsìkè ara ẹ̀ gbogbo ilé tó jẹ́ mùdùmùdù ayé ẹ̀ pátápátá làwọn yahoo boys náà ti fi ṣe yahoo o ẹ̀yìn èèyàn eléègbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ló bá ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì ẹgbà òun wọ́n ti ṣe gbá fóun wọ́n ti ṣàwo fóun wọ́n ti ṣe kòkó bábà àsásùn fóun ẹ wò ó ọ̀rọ̀ yìí gbẹnu táwọn ẹ̀yìn èèyàn mi ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ gbọ́ nǹkan lónìí lórí ilé tí mo mú wá fún yín ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí kẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí ó kẹnu ó fẹnu kódà ó tún lọ́ọ̀rìn láì gbà yín láòkó ó yá ẹja kan lu agbami ètò ọ̀hún mọ̀ ń bọ̀ ẹ má yí kó ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ẹ ń wò tó wà lórí ìjókòó yìí mi ní jẹ́ kẹ́ ẹ rí Túndé Ìyàndá jẹ́ kí wọ́n orí ẹ pé má jẹ́ kí wọ́n rójú ẹ̀ tí wọ́n ti ẹ̀rí lẹ́ẹ̀kan tẹ́ fẹ́ padà lọ wò èyí ní jẹ́ kẹ́ ẹ tún wò mọ́. bẹ́ẹ̀ ṣe ń wo ọmọbìnrin yẹn yóò sọ tíntínní nínú ìtàn rẹ̀ ìtàn tó fẹ́ sọ yìí eléyìí náà lágbára o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wo yẹn kò pé mọ́ o kò complete mọ́. ẹ jẹ́ sọ díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn kí wọ́n á wò bóyá tiẹ̀ yẹ kẹ́ ẹ rí àbí ó yẹ kẹ́ ẹ rí. ẹ káalẹ́ madam. ẹ káalẹ́ sàn. kí ló ṣẹlẹ̀ gan-an? ní àti school ni mo lọ sí mosque mo ń bọ̀ ní mosque. school wo ni school yín? Igbóọrà. College of Education College of Agriculture. bẹ́ẹ̀ni sàn. tó wà ní Igbóọrà. bẹ́ẹ̀ni sàn. tó kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? mo ń bọ̀ láti mosque ìjọ yẹn ni àwọn orí tájọ máa ń charge ní ẹgbẹ́ ọ̀dọ̀ wọn fi mọ́tò gbé mi wọ́n fi mọ́tò gbé mi ìjọ yẹn mo ti sùn sí ilé ọ̀dọ̀ wọn ti drop mi ìjọ yẹn gangan náà tún padà wá gbé mi wọ́n ṣe padà wá gbé mi ìjọ yẹn bá mi mọ́ bí mo ṣe délé ọ̀dọ̀ wọn bí ẹni ẹ ṣe rape mi bá mo sọ pé ẹ̀jẹ̀ nìyí ó sọ pé kò sí nǹkan kan pé kí n má wọ̀ wípé. o mọkùnrin rí. mi ì mọ rárá tọ. ok àti náà o ní nǹkan kan pẹ̀lú ọkùnrin rí ṣáájú ọjọ́ yẹn. mi ní nǹkan kan pẹ̀lú ọkùnrin rí ṣáájú ọjọ́ yẹn àtìgbà yẹn báyìí mi ti gbádùn mọ́. tó dá wọn mọ̀. mo dá wọn. kí ni orúkọ wọn? Ọláwálé Àyìndé. ẹni ẹ̀yàn kan níjẹ́ bẹ́ẹ̀ àbí? Ọláwálé Àyìndé tálẹ̀ ní kejì. mi ì mú orúkọ ẹnì kejì. níbo lọ́láwálé Àyìndé yẹn ń gbé? ó wá àwọn bọ̀bọ̀ tí wọ́n gbé mi ní mọ́tò yẹn wá ó wá àwọn wájọ yẹn. ṣé yahoo ni wọ́n ni? yahoo ni wọ́n. bóòdù ọlọ́run sí wọ mọ́tò àwọn yahoo ó dẹ̀ mọ̀ pé yahoo ni wọ́n tẹ́lẹ̀. wọ́n gbé ẹbí mi ò mọ̀ ń bọ̀ láti mọ̀ sí kí wọ́n sọ pé káwọn ẹ̀pù. ṣé rí n tó ṣẹlẹ̀ rẹ o ọmọbìnrin tẹ̀ ń gbóhùn rẹ̀ yẹn nílé ẹ̀kọ́ gíga College of Agriculture tó wà ní Igbóọrà Ọ̀yọ́ State College of Agriculture tó wà ní Igbóọrà ibẹ̀ ló lọ kò ní àkóṣeṣekúṣe
ṣáájú àkókò yẹn ó lọ mọ́ṣáláṣí ó ń padà bọ̀ àwọn ọmọ yahoo tí wọ́n wà ń bẹ̀ wọ́n fi mọ́tò gbé ó ní wọ́n jáun sílé ó sùn sílé tí wọ́n fi padà wá gbé lé láti ilé rẹ̀ tẹ́ dénú mọ́tò láti inú mọ́tò tẹ́ wọ yàrá wọn láti inú yàrá tí wọ́n fi ṣe tí wọ́n ṣe èèyàn kan ló ṣe ni o méjì ló ṣe ni o wọ́n lọ káàkiri funfun ni o wọ́n gbé ìgbálẹ̀ lórí ni o wọ́n gbé kòkó lé lórí ni o kò mọ nǹkan kan mọ́ ọwọ́ tọkànlí ni pé ńgbà tó jí orí pọ́nlẹ̀ ọmọ Yorùbá ẹ̀kẹ́ ọmọ tí wọ́n ń pè ní pọ́n ẹnu kò sí gbogbo ẹnu sọ lórí rédíò ok wọ́n ní kọ́ mọ̀ wọ́ọ̀rì wọ́n bá sọ̀rọ̀ wọ́n fún ọ lówó ńjọ́ náà. mi ì gba owó lọ́wọ́ wọn. wọ́n nà sí ọgbà. mi ì gba owó wọn ò náwó sí mi ì gba owó. wọn ò fún ẹ lówó. wọn ò fún mi ní owó. bó o lọ ṣe wá lọ ilé rẹ wọ́n gbé ẹ padà. wọ́n gbé mi padà wọ́n dúrọ́pù mi padà sílé. wọ́n á bẹ̀ ọ́. kò sí ẹ̀bẹ̀ mi rárá tó lọ padà ní bó ṣe ó kàn dúrọ́pù ní tiẹ̀ ó kàn lọ. ọdún wo ló ṣẹlẹ̀. December ọdún tó kọjá. látìgbà náà ọlọ́run máa jọmọ ẹ̀ wá ń kórùn fún ni o nǹkan ti yí padà o ó ti kú ò lára rẹ̀ tẹ́lẹ̀ ó fúnra rẹ̀ gan mọ̀ pé òun tó ń wà tẹ́lẹ̀ ṣáájú àkókò yẹn ó mọ̀ pé òun kọ́ yìí kí ló fura sí lára rẹ̀ tó fi ipò ti yí padà. ní múmẹ́ǹtì tí nǹkan yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ rárá mi ò tí ì change báyìí kò tí ì ṣe gba àwọn ìgbésẹ̀ tá a gbé tá a ṣe gbá tá a ṣàwó. ṣé mo ṣe rí tẹ́lẹ̀ kọ́ yìí. bí mo ṣe rí tẹ́lẹ̀ kọ́ fọ́tò mi nìyí. mọ́mí ẹ̀ ní fọ́tò rẹ̀ dà ẹ pẹ̀lẹ́ mọ́mí ẹ̀ ẹ sọ̀rọ̀ kí ni ẹ náà sọ ẹ tó wá fọ́tò. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ mà. ẹ sà ọjọ́ yẹn mo kọ́ tó fẹ́ rí ẹ̀lì bẹ́ẹ̀ ló pè mí pé ẹ̀lú mọ́ ẹ̀mí mo ní ẹ̀lú ó ti rẹ̀ mí jọ yẹn nǹkan mọ̀ sùúrù kí ló ṣe é mo ta wà yìí ó ní àwọn ọmọ ìyàwó tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀bẹ́ kan tó máa ń wá wọn wá pé wọ́n wá gbé òun ní ìgbà tó ń lọ mọ́sìkì lọ kírun wọ́n gbé òun délé lẹ́yìn ìgbà yẹn ló wá padà wálé wá bá ń pé ẹlẹ́yà tó wà nínú ilé ìdá jáde níbo lòun jáde lòun lọ́bì kankan ìdẹ́tí sùn òun ní kíláàsì lọ́la òun òde jáde pé ọba padà lọ bó wá padà wá lọ́ lòun kan fún padà wọn jáde jọ já lọ bóun ṣe rí mọ́ nìyẹn ó nínú ilé fúláàtì kan ló gbé ń lọ ó nígbà tí lẹ́yìn káàdì pé ìpínlẹ̀ ní orí bẹ́ẹ̀dì pé kí lè léyìí pé wọ́n fi lẹ́jà kò jẹ́ nǹkan kan ó tàn á dúró fún padà sílé ha èmi kàn wò pé a ní ìjà ló lè ara ní ti ẹ̀ kọ́kọ́ kà sí nǹkan kan ìgbà lẹ́yìn ìgbà yẹn ló di pé inú rùn orí ń fọ́n orí ń dàrú ara ń jàjẹ oríṣiríṣi nǹkan à ń lọ orí òkè lórí òkè à ń lọ gbà ń lọ àwo débi pé kò tiẹ̀ nẹ́sìn mi tẹ́ bá rọ̀ mí gbà tí kankan ò ṣe wọ́n ti tún sí mo ti náwó débi pé o ti sú mi kò sí orí òkè tí n ti dé kódà mo lọ àgbàlá ńjọ́ kan ó dé báyìí mo mi àdúrà ọjọ́ kejì báyìí oṣù eku mọ́ gbé. eku. bẹ́ẹ̀ ni wàláì àtìgbà yẹn náà wà dúró bọ́yá ìdúró. eku rẹ ti kú àbáyé. ó pè mí ní mọ̀ mi wá wo nǹkan mo gún àbáyé mi. àwọn ìwà ń pè ha ọkàn mi tiẹ̀ ti pa mi mọ nǹkan téèyàn tiẹ̀ ṣe kọ́ mọ̀ mi tiẹ̀ yìí bó mo ti fẹ́ ṣe ọmọ ṣe wá dá mo sá kiri kákùtì ẹ̀ wọ́n ènìyàn lọ Àgídìgbò tí bó ṣe máa wò lé lé. obìnrin ọkùnrin yẹn ǹjẹ́ gbìyànjú skul yẹn nígbà tí ó sọ fún yín nígbà tí ẹ rí kó ti dà báyìí. àti ẹ̀gbìyànjú gbọ́n mo tẹ̀sí gbọ́dọ̀ mi ti wá. sáwọn yẹn sì wá skul. a ṣì wà mí. ẹ máa gbọ́ sà mo ti wá ìtàmì ìtàmì ìjẹ́ lọ kẹ́rù ẹ̀ náà mo lọ kẹ́rù mo sọ fẹ́ẹ́ tí mo rìn bàtà lọ kẹ́rù wá tó ń pariwo òun máa ń lọ sí wo àwọn tí gbogbo síbẹ̀ ìtàn ṣe èèyàn kan gbà lọ búkú ni kò sí síbẹ̀ nínú sẹ́ńdà ìsàn lọ wà kò sí nǹkan kan nígbà tí mo lọ kẹ́rù ìgbà tó ń pariwo àwọn ti bẹ̀rẹ̀ sẹ́ àwọn ti wọlé àwọn ti gbogbo mo tún bá burú ẹ̀ ní. ó kẹ́ ẹ fẹ́ jó àwọn tí ẹni yẹn wá sun léèwé kí wọ́n mọ̀ bí wọ́n ṣe mú wọn. àwọn yẹn náà mọ̀ ń pa ẹ̀ sá. iléèwé. àwọn tí wọ́n jọ ń gbé tó fi mọ́tò gbé tí a mọ̀ pé wọ́n jọ ti mọ̀rọ̀ yẹn ni. àwọn yẹn náà ní èèyàn máa arrest náà. ẹ máa gbọ́ sà bọ́ọ̀lì kan wọ́n tó jọ lọ láti ilé ni wọ́n jọ mo tún sọ bọ́ọ̀lù tí kò lè yé wọn náà ni bọ́ọ̀lì kan wọ́n jọ láti ilé ni mo rò bọ́ọ̀lì àná lọ sọ pé bá fàájì lọ́wọ́ àti tó gbé sẹ́yìn fún wọn ọmọ bọ́ọ̀lì yẹn ló ti dàpọ̀ ọjọ́ sí ìwọ̀jà àwọn ọmọ yẹn jọ láti jọ lọ rí àdìmísà bẹ́ẹ̀ yẹn ni ọmọ yẹn sì wà bẹ́ẹ̀ ti nà bẹ́ẹ̀ yóò ta lọ kẹ́rù kẹ́rù kẹ́rù. afúnmẹ́dẹ́ ni arrest ṣé ti arrest ẹnìkan kan sá. arrest ẹnìkan kan. ẹ kí ni máa sáré káàkiri. arrest ẹnìkan kan tó kí n tọ́mọ ti ẹ̀wà ń gbàdá bí ó ti ẹ̀kú bí ó ti ẹ̀jẹ̀ gan mo ti ẹ̀ bá kan ti ẹ̀ mọ nǹkan tí. school authority ńkọ́ tí wọ́n gbọ́ sí. ó ṣẹlẹ̀ láti school lẹ́yìn. àná ló lọ gbọ́ àná ẹlẹ́yìn náà tó ti padà kọ́mọ́ tó ti wọ́n máa tó fi ń bọ̀ nìyí. ẹ má wọlé ẹ dìde tani bá take charge lẹ́yìn. Ògìdán ẹ kálẹ́ madam ẹ káàbọ̀ sórí ètò Kókórò Alátẹ. Yes sir. ẹ sọ̀rọ̀ sókè. Yes sir, ẹ kálẹ́ sir. kí ló ṣẹlẹ̀ á rí yín. bẹ́ẹ̀ ni sir mo wá bí màá ṣe rí mọ́ mi mọ màmá tó bí mi lọ́mọ láti kékeré mi. n bò lè wá gbé tẹ́ fi dàgbà tó báyìí. ẹnìkan tí mo mọ̀ pẹ̀lú dádì mi ẹni ẹ Ṣakí ló wà so àti kékeré ni ẹni ẹ ti mú mi wá sí Ìbàdàn bí báyìí nígbà tí dádì mi ò sí nílé so dádì mi fi mi sọ́dọ̀ yìí pé àwọn fẹ́ travel pé táwọn bá dé wípé àwọn máa mú mi padà so àti gbà yẹn ló ti wá fi mí sí ó kàn pé ẹnìkan ní Ìbàdàn pé kó wá mú mi so bẹ́ẹ̀ ni ẹ ṣe dé lọ́jọ́ yẹn wù mí lórúkọ ẹ̀ Ìbàdàn mi báyìí lòun wà ní ẹlẹ́ẹ̀lẹ́ but ẹni ẹ ti ṣaláìsí nínú ọdún yìí
so bẹ́ẹ̀ ni ẹ ṣe wá dé àtìgbà yẹn náà ti wá mú mi wá sí Ìbàdàn bíbáyìí àtìgbà yẹn ni mo ti fojú kan bàbá tó bí mi lọ́mọ àtìgbà náà. recap ẹ tún sọ. àti kékeré mi. bí èjì wo. ìgbà tí mo béèrè wọ́n ní mo ṣì wà níbi àbí ọmọ 6 years old sí 7 years old. ok ni mo ti dé Ìbàdàn bíbáyìí. so wọ́n pe yí Táyé tó wà ní Ṣakí yẹn ó pe ẹnìkan tó wà ní Ìbàdàn bíbáyìí. báwo ni Táyé ṣe jẹ́ sí. mi mọ bí ó ṣe jẹ́ sí èmi mi mọ bí ó ṣe jẹ́ sí dádì mi but ọ̀rẹ́ dádì mi lèmi máa ń pè torí mi mọ bó ṣe jẹ́ sí èmi kàn mọ́ ni ọjọ́ tí dádì mi mú mi lọ sọ́dọ̀ ẹ̀ ni èmi fojú mi kan ni mo mọ ohun tó ń yẹn ni mo mọ̀ pé Táyé lórúkọ ẹ̀. o ti ń gbọ́dọ̀ dádì ẹ̀ tẹ́lẹ̀. èmi àti dádì mi làjọ wà tẹ́lẹ̀ mọ́ èmi àti dádì mi wọ́n jọ ṣe papọ̀. o rí mọ́mí ẹ̀ rí pẹ̀lú dádì ẹ̀. ìgbà tó gbọ́njú lọ́dọ̀ dádì ẹ̀ o bóbìnrin kankan pẹ̀lú dádì ẹ̀. wọ́n sọ fún mi pé dádì mi pé mo ṣe kéré ńgbà sí iná èmi fi mi sílẹ̀. that's not my question. obìnrin kan gbá dádì ẹ̀ gbé gẹ́gẹ́ bí ìyàwó. bẹ́ẹ̀ni bọ̀ kò ń ṣe mọ́mí ẹ̀. bẹ́ẹ̀ni ok ẹ wá jọ ń gbé pẹ̀lú dádì ẹ̀. bẹ́ẹ̀ni ìgbà tó wá tó time kan. dádì mi wá mú mi lọ sọ́dọ̀ Táyé yẹn. nígbà tó tọmọ ọdún 6. bẹ́ẹ̀ni ok wípé àwọn fẹ́ travel pé kí n dúró sí ọ̀dọ̀ wọn pé táwọn bá ti dé pé àwọn máa mú mi padà. ok so ọjọ́ yẹn náà ni Táyé yẹn náà ti pé ẹnìkan tó wà ní Ìbàdàn bíbá Wùmí lórúkọ ẹ̀ so ọjọ́ yẹn náà lẹ́ni yẹn náà dé Ṣakí táwọn á mú mi kúrò ní Ṣakí láti gbà yẹn. wá sí ẹlẹ́ẹ̀lẹ́. lọ́dọ̀ Wùmí ní Àrùmẹ́ta. Lárùmẹ́ta ṣé Wùmí yẹn ti má rí báyìí nígbà yẹn. inú kò má rí tó fi ṣaláìsí. ó wá padà ṣaláìsí. bẹ́ẹ̀ni. irú ìgbé ayé wo ló ń gbé pẹ̀lú Wùmí. ìgbà tí mo dọ́dọ̀ Wùmí ọmọ ọ̀dọ́ náà máa ń fi mí ṣe. ok wọ́n á mú mi lọ sí tẹ́nìkan bá ti ní ìdánmọ́ tó fẹ́ ṣiṣẹ́ tó bá nídìí ọmọ tó fẹ́ ràn lọ́wọ́ nínú ilé so Wùmí yẹn á fi mí fún un wọ́n á gbowó wọ́n lè kọ́kọ́ gbowó 6 months pé tán bá wò bí mo ṣe èmi máa lo 2 years ìbomi máa lo 1 years èmi máa lo 3 years tí máa ṣe. tó bá yá wọn á mú ẹ kúrò ń bẹ á padà sọ́dọ̀ Wùmí tó bá tún ti rẹ́lòmíì á tún jù ẹ síbẹ̀ á gbowó àwọn owó tí wọ́n ń gbà yẹn dà. mi mọ bí wọ́n ṣe ń ṣe. irú kú wo ló wá pa Wùmí. ó ṣẹlẹ̀ ní pé ní ọdún tí kí Ajúmọ̀bí tó wó Ògùnpa torí Ògùnpa ni mo wà Ògùnpa ni mo ti ń ṣiṣẹ́ lọ náà ti gbowó ọdún kejì lórí mi torí ó tó àárín kan wọ́n mú mi lọ sí Ṣakí wọ́n mú mi gúnlẹ̀ láàrin wọn ìyẹn Wùmí yẹn àti Táyé yẹn àtàwọn kọ̀ọ̀kan lórí ìjókòó wọ́n ní pé kí dádì tèmi tó kú pé ó jẹ àwọn ní owó pé ó yáwó lọ́wọ́ àwọn. ṣé ìwọ́dẹ̀ gbọ́ pé dádì ẹ ti kú. wọn pè mí jókòó kankan sọ fún mi pé dádì mi ti kú. so lẹ́yìn tí dádì ẹ sọ pé àwọn fẹ́ travel yẹn tí wọ́n fà fún Táyé yẹn tí Táyé fà fún Wùmí tó wá Ìbàdàn the next thing tó máa gbọ́ nígbà tí wọ́n mú ẹgún lẹ̀ pé kí dádì ẹ tó kú o gbọ́ pé dádì ẹ kú wọn. wọ́n sọ fún mi pé dádì mi kú ibi kan tí mo wà tí mo ti ń ṣiṣẹ́ àwọn àti ọ̀rẹ́ lẹni ẹ jẹ́ sí Wùmí ibi tán tí wọ́n á sọ̀rọ̀ lọ pé kíní kankan pé ọdún tó lọ ó ti tó bí 3 years tí bàbá mi kú ni wọ́n wá ń sọ láàrin àwọn pé ńgbà tí dádì ẹ kú gan pé wọ́n wà pé ó ṣàní ọmọ kan tó bí pé kán lọ mú ọmọ yẹn wá wípé àwọn gbà táwọn ò dẹ̀ mọ̀ bí àwọn sọ fún Táyé pé káwọn sọ fún Táyé pé kó dá ọmọ yẹn padà pé bàbá ọmọ yẹn fẹ́ rọ ọmọ yẹn pé wọ́n sọ pé bàbá ẹ̀ ti kú àmọ́ Táyé yarí pé rárá pé mo ṣì wà níbì kan tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ so èmi kàn fi ti gbọ́ ní kitchen tí mo wà tí mo dúró títí mo gbọ́ títí mo ti ń gbọ́rọ̀ tí wọ́n sọ wọ́n pè mí jókòó pé dádì ẹ̀ ti kú. bẹ́ẹ̀ ni táwọn ti bá ń sọ ọmọ ọ̀dọ́ rí gbogbo ọ̀rọ̀ ni wọ́n gbọ́ tí yẹn bá ń sọ̀rọ̀ nulẹ̀ bí wọ́n ṣe ní gbọ́ wọn ò rí nǹkan kan ṣe dáńṣe náà nù ọmọ ọlọ́mọ tí wọ́n wà ní school kíláàsì wo ló ti kú ní school jàre. àtìgbà tí mo ti dé Ìbàdàn ẹnìkan tó fẹ́ ràn mí lọ́wọ́ pé kó mú mi lọ sí school ó sọ fún àǹtí Wùmí yẹn tó fi mí sọ́dọ̀ yìí pé owó tó ń gbà lórí mi wípé kó dín kó yọ 1000 naira kúrò nínú owó yẹn àmọ́ Táyé sọ Wùmí yẹn sọ pé òun máa sọ fún Táyé ní Ṣakí so ó sọ fún Táyé pé wọ́n ní wọ́n fẹ́ ràn ọmọ yìí lọ sí school torí pé mo ṣe kéré wọ́n ní kán yọ 1000 naira kúrò nínú owó tó ń gbà lórí mi gbà yẹn àmọ́ àǹtí Wùmí sọ pé Táyé yarí ó ní òun ò lè yọ owó kankan tí wọ́n bá fẹ́ ràn mí lọ́wọ́ kí wọ́n ràn mí lọ́wọ́ àti gbà yẹn mi ò lọ sí school tí mo fi dé sí. ó lọ school rí. Oh my God. Atọkùnrin pẹ̀lú obìnrin tó mú bẹ́ẹ̀ níbi mo fẹ́ kọ́ rí nǹkan mú dání lọ sílé. ó jókòó nínú kíláàsì. rárá sá. bó ló wá gbà wá bí lẹ́yìn má sunkún mọ́. má sunkún mọ́. ọdún tí Wùmí yẹn kú. irú kúrò ló pa Wùmí. ọjọ́ yẹn wọ́n ti wó ó bọ́ sí àsìkò ọ̀sẹ̀ tí wọ́n wó Ògùnpa tí Ajúmọ̀bí wó Ògùnpa torí Ògùnpa ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹnìkan so ọjọ́ yẹn owó mi ti wá pé owó ọdún kan tán kọ́ gbà lórí mi ó ti pé torí mo bá wọn agree pé kò sí wàhálà pé owó tí dádì mi jẹ
pé mo máa san fún wọn wọ́n ní mo gbọ́dọ̀ san náà ni pé kò sí báwọn ṣe fẹ́ ṣe. wọ́n àdẹ sọ yẹ. wọ́n ní ó lé ní 200,000. mo ní èmi pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí màá fi ṣiṣẹ́ fún mi ní iṣẹ́ lọ́kàn lọ́wọ́ tó bẹ́ẹ̀ pé bí mo fẹ́ lọ ṣiṣẹ́ ni wọ́n wá ní pé kò sí wàhálà náà fi mú mi wá ní mo fẹ́ lọ ṣiṣẹ́ yẹn so wọ́n ti gbé wa lákọ̀ọ́kọ́. ọdún tó kù yẹn máa tètè sọ torí táyà. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá gbà ọjọ́ yẹn bọ́ sọ́jọ́ Wednesday àlọ́sanwó ẹlẹ́ẹ̀kejì fún wọn ọ̀gá mi lọ́sanwó ẹlẹ́ẹ̀kejì fún wọn náà sọ pé owó orí mi làwọn kó lọ iye tó bá wù mí kémi má ṣiṣẹ́ àwọn so ọjọ́ Wednesday yẹn la kówó fún wọn ìgbà tó máa fi dijọ́ Friday la gbọ́ pé Wùmí yẹn ti kú. ó jábọ́ lórí òkè ní ọkọ̀ gbà ní ó sì kìnnì. àmọ́ rúkútù wọ́n sọ pé inú dá wọn láàmú pé wọ́n wá gbé wọn travel wọ́n gbé wọn lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n wọn ní Ògbómọ̀ṣọ́. ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́. kí ni orúkọ rẹ̀? Tawan sir. ọtí ọjọ́ orí kí ni ọjọ́ orí ẹ̀ báyìí? bí mo ṣe wà mọ́ èmi ló lè sọ iye ọjọ́ orí mi. tòró ò dẹ̀ rí wọn rí. torí mi rí wọn rí débi tí wọ́n á fi pè mí jókòó. kí ni wọ́n júwe pamọ́ mi ẹ̀ tí wọ́n fi lè mọ̀ pé àwọn làwọn bí ọmọ táwọn ń wò yìí. mi mọ bí mo ṣe lè júwe. ọgbọ́n kankan ọmọ àwọn fámìlì dáàtì ẹ̀ náà. mi mú ẹnì kankan nínú gbogbo wọn. Táyé ẹnìkan ni mo mọ. o sì mọ Táyé àbí. mo mọ. a sì lè rí Táyé. bẹ́ẹ̀ni. ok good. ilé tó ti jáde ní Ṣakí tí dáàtì ẹ̀ fi mú ẹ lọ sí ọ̀dọ̀ Táyé o mọ bẹ̀ mọ́. mo mọ ilé tí Táyé yẹn ń gbé gangan mo mọ. a máa tẹ̀lé ọ lọ Ṣakí tá a bá gbá tí ọwọ́ wa bá tẹ Táyé ó júwe ibi tí bàbá rẹ̀ ti mú ọ wá bọ̀ àbí tó bá ti júwe tá a bá ti débẹ̀ tá a bá ti ráwọn èèyàn bàbá rẹ̀ á rí ìyá rẹ̀ kí ló wá ń ṣe báyìí. ìgbà tí mo sá kúrò tí wọ́n ní ọdún tí Ajímọ̀bí wógun pa ni mo sá kúrò ni mo fọ̀rọ̀ mi láwọn èèyàn pé mo máa ń ṣiṣẹ́ ni. gbogbo wà báyìí kí ló ń ṣe báyìí. mo wá sá wá sí Ìdìtú ní Ṣàngó bíbá so àwọn òbí kan ló tẹ́wọ́ gbà mí. so ọ̀dọ̀ wọn ni mò ń gbé títí mo fi rẹ́ nìkan tó fi fún mi lóyún tí mo fi bímọ kan. so ìjà ẹ̀ ṣàṣẹlẹ̀ ó sì bímọ ẹyọ kan àmọ́ mo ti kúrò mẹ́ látàrí pé mo ní mo fẹ́ mọ àwọn ẹyẹ tó ṣú mi torí bí mo ṣe wà bẹ̀ tí mi rí ẹyẹ tó ṣú mi kò tẹ́ mi lọ́rùn pẹ̀lú ìwà tí mo wò kò tẹ́ mi lọ́rùn so àwọn kan náà àwọn ọ̀dọ̀ àwọn tí mo wà tí mo fi rẹ́ni fún mi lóyún ọ̀dọ̀ wọn náà ni mo ṣe wà. ọmọ tó bí yẹn tó ọmọ ọdún mélòó báyìí. ọmọ tí mo bí 3 years ó ti pé 3 years 3 months. oh my god it's alright Jídé ṣé kò ní gbòó má bọ̀ bí má bọ̀ rẹ wá ṣe àgbà gbà náà mi gbọ̀ngbọ̀n ó de Ṣakí àdúgbò làdúgbò Táyé ní Ṣakí Ṣàngó ọ wà Táyé kan fún wa ó sì mú dìbàdàn kò jù bá nù. irú ọmọ tí wọn jọ lọ láti ilé tọmọ pé virgin nìyẹn òun ló ju káàdì ẹlẹ fáwọn ènìyàn òun ló ju páàsì fún tòró náà ti dára wọn dẹ̀ ní di virgin láti fi ṣe láàbí wọn tí wọ́n ń ṣe ẹ̀yin inú Ọlọ́run. ìyá níwẹ̀ ẹ súnmọ́ microphone ẹ̀yin lẹ́ẹ̀dá ilé yìí ọ̀rọ̀ ìyákùnú tá a ti ń sọ nísẹ́yìn ẹ ti gbàgbé. wọn gbàgbé. ọmọ obìnrin tó wá tó ní arọkọ òun ọ̀yá. agbọkọ wọn gbọmọ. ọkọ ẹnu lójókòó ọmọ tí ó ní wọn gbà náà nìyẹn gbogbo gbìyànjú láti pe obìnrin yẹn kó wá pàdé wọn bí lónìí ààrí kò yọjú ìdí tá a sì fi kó yọjú kì í ṣe pé bóyá àpè kò yọjú o nọ́mbà rẹ̀ ò lọ àná àbí Tuesday nígbà ń retí tiwọn pé kí wọ́n jọ wá ríra wọn ṣùgbọ́n mo rò pé àwọn náà rò pé eégún ọ̀rọ̀ àwọn ti jáde ó ti kúrò láìwò pé bá a ti kígbe ìyákùnú lórí rédíò tó ń tọ́kàn ní pé kí wọ́n yọjú káwọn náà wá sórí rédíò bọ́ obìnrin yẹn mọ̀ pé wọ́n wá sórí rédíò lónìí kò sí pẹ̀lú wa ń bí live bọ́ ọmọ tí ń sọ ọmọ náà ní ọkọ rẹ̀ náà ní ìyákùnú ọ̀wá ṣùgbọ́n àkọ́bí ìyákùnú àwọn náà wà níbi tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún ọkọ obìnrin yẹn wọ́n ti ẹ̀pọ̀ tí wọ́n wá mo ti rò pé màmá náà wà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ò sí ń bẹ̀. number 1 sir ìbéèrè tá a fẹ́ bí yín ọ̀rọ̀ tiẹ̀ tó ṣẹlẹ̀ ká tó bọ́ sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ gan ni pé ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín kí ni tá a ti ṣe tí a fi di ọ̀tá yín wọ́n láì àfàìmọ́nirí múni lọ́tàá wọ́n gbọ́rọ̀ yín wá sọ́dọ̀ wa a sì pè yín lórí rédíò a pè yín lórí aago lẹ́yìn tá a tún pè yín lórí aago a tún mú lẹ́tà wá kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn lẹ́tà tá a mú lọ kí ni response wọn. wọ́n gbà wọ́n sì yọjú kódà tún lọ lẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni a lọ sí Ìsẹ́yìn ṣùgbọ́n a rí wọn ìdí nìyẹn kó tó di pé ìgbà yẹn la tó di pé ẹ rí wọn àbí wọn yọjú. a rí wọn kí wọ́n wá sí Àgídìgbò bọ̀ a rí wọn gbà tá a lọ a sì rí ìyákùnú náà. a sì pè wọn lórí rédíò náà wọn àyọjú kí ló ṣẹlẹ̀. ẹ ṣe sá
kò ń ṣe pé bẹ́ẹ̀ kò àwọn náà láti yọjú ṣùgbọ́n bí gbogbo nǹkan ṣe rí according to nǹkan tó gbé mi náà dé ọ̀dọ̀ wọn náà ní ìyá so then nípa iṣẹ́ mi náà mo ní àwọn challenges so change pọ̀ lọ́wọ́ mi ìyá yìí náà ló ń sáré kiri lórí wa àtàwọn àbúrò mi náà kọ̀ọ̀kan so lórí pé bí ó ṣe máa dà fún wa náà so èmi dẹ̀ rí òṣèwọ́ lọ́wọ́ mi àgbà mo ti dé náà mo ti ń gbìyànjú pé kí n wá nǹkan kan ṣe láti lè máa rí owó kò ní dá kó jẹ́ pé màá tún gbé bùkátà mi sọ́rùn wọn so ìyẹn lèmi náà ń bá káàkiri àwọn náà dẹ̀ rí àwọn náà dúró so bọ̀ ní ti wíwá èmi ò bá tiẹ̀ ti yọjú torí mi àti ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n sì sọ̀rọ̀ ṣùgbọ́n owó pọ̀ lọ́wọ́ mi ni kò yẹ kí n. òkè àti mọ́mí ọ̀yàwó yín sọ̀rọ̀. a ti sọ̀rọ̀ lálẹ́. ok nọ́mbà ẹ̀ lọ lálẹ́ torí mi gan fóònù mi kú látàárọ̀. ìyàwó yín nọ́mbà ìyàwó yín lọ lálẹ́. ó lọ lálẹ́. ó yá àjọ sọ̀rọ̀ láìpẹ́ ká tó wọlé. ẹja try rẹ̀ àwa náà nígbà tẹ́ ti dé látọ̀sán yẹn torí wọ́n ti dé tipẹ́ la ti ń pe ìyàwó wọn but a reach wọn bóyá wọ́n làwọn ò lè wá lálẹ́ àbí. mi ò rò wọ́n máa lè wá lálẹ́. ok kí ni plan yín pẹ̀lú ọmọ ìkálẹ̀ tètè kúrò lórí ẹ̀. nípa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé wà tẹ àwọn kọ́ọ̀ tó ń wọlé kọ̀ọ̀kan so. táwọn èèyàn ń pè yín ni. bẹ́ẹ̀ wọ́n pe mọ́mì wọ́n pe èmi so kódà ló jẹ́ ká yọjú lálẹ́ dẹ̀ pé mo wish pé bẹ́ẹ̀ a lè bá òun náà bí báyìí so a lè jọ sọ̀rọ̀ lórí ẹ̀ gbèsè tó bá fẹ́ gbé tó fi di pé ó fi mú ọ̀rọ̀ yẹn wá sí orí rédíò because àjà tí mo fi kúrò lọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nípa ìtọ́jú ara mi and then láti wá iṣẹ́ ìkọ́ tí mo wà náà iṣẹ́ generator ni mo ń ṣe engineer ní so but iṣẹ́ yẹn ò lọ dábàá so mo tún wò pé kí n tún wá nǹkan mi débi pé ó ti fẹ́ gbà tí kò sówó tí kò sẹ́ni tì ó ti fẹ́ tán sí kan mi so mo fẹ́ kí n délé. but ẹ̀yin àti ìyàwó yín ò ní jà. àjà tí mo fi kúrò lẹ́kọ̀ọ́. ó ní ṣe ni nígbà tó yá wọn àjẹ́ kó ń bọ́ ọmọ ìsọ̀rọ̀ mọ́ wọn wá wọn mọ tó ṣẹlẹ̀ wọn kàn kọ́ tòun díẹ̀ nù tó lè sọ ọmọ tó wá tún fúnra rẹ̀ ló ń sọ ó ní bí ó ṣe sọ. mo fi sọ pé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àríra níbí pé bẹ́ẹ̀ jẹ́ pé òun náà wà níbí so náà lè ṣàlàyé ẹni tó èyí tó bá rí bẹ́ẹ̀ máa sọ pé bẹ́ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ alẹ́. ṣé ẹ̀ padà sí sẹ́yìn lálẹ́. a lè padà mọ́ báyìí láti ṣú báyìí. níbo lẹ ní plan láti lọ sùn báyìí ẹ máa gba hòtẹ́ẹ̀lì kan àbẹ́ tí ní plan ẹ ti plan. mi mọ plan wọn ṣá. ok àwọn náà mo tẹ̀lé wọn brother mi ló gbé mi wá. tí ẹ bá lọ sí sẹ́yìn lálẹ́ yìí mo mọ̀ pé òun náà máa gbé wa báyìí tó bá lè dé bíi 9 láàárọ̀ la ṣé ó sì possible kẹ́ tó lọ so that tá a fi yanjú gbogbo ẹ̀ kó tó di pẹ́ ẹ lọ tí òfin ní sí nǹkan kan lẹ̀ mọ́. mi mọ bẹ́ẹ̀ àtìkó tó àbọ̀ báyìí. because mi ní fẹ́ kẹ́ ẹ tún padà lọ ìsẹ́yìn báyìí ká tún wáá pè é padà jọ́ mi gbé ẹ tún padà wá. ntẹ́mi ò rò bẹ́ẹ̀ òun náà ti súnmọ́ bẹ́ẹ̀ ó ti súnmọ́ eré àbíbá mi mọ̀ bẹ́ẹ̀ kò ló wà ló sì wà mi mọ̀ bá sọ̀rọ̀ lálẹ́ mo ṣáà ti bèrè pé. ó ti rìn gàbí. ó ti rìn. ok madam ẹ kálẹ́ mà. mẹ́ka. yes ma àti ẹ̀wùpẹ́ máa wádùn ní ọkọ yín wà ń bí pẹ̀lú ọmọ yín àwárí yín kẹ́ yọjú ṣé kò lẹ́wà bíbàdàn. èkó ni mo wà tán. ṣé ẹ lè wá bàdàn ṣé ẹ bá fẹ́ wá bàdàn ṣé ó lè ọmọ tó táìwò kẹ́ tó dé bàdàn lọ́la. nítorí ìwé òròyìn yẹn ó dọ̀bí yẹn máa ń pọ̀ nígbà láti débẹ̀ yìí. ó máa ń pẹ́ díẹ̀. ẹ tí mo bí ń kọ́lẹ̀ dáhùn tẹ́ ẹ bá ti dé wòrò rẹ ti dé bàdàn tẹ́ ẹ dé ìbàdàn nígbè tẹ́ ẹ dá Agidigbo. kí ló kè táìmù wo lẹ máa dé Ìbàdàn lọ́la madam. 12. no it doesn't work that way. ṣe ẹ wọ́n ọmọ yín lóòótọ́ sáà bẹ́ẹ̀ mú wa ṣeré ń bí ẹ lè kúrò lẹ́kọ̀ọ́ láago 6 àbọ̀ tẹ́ bá kúrò lẹ́kọ̀ọ́ láago 6 àbọ̀ ẹ mọ̀ gbà tẹ́ máa dé Ìbàdàn ni ẹ wá sọ 12 fún wa. kí ni ṣé ká máa gbọ́ ọmọ lọ sẹ́yìn padà. bàbá gbé lọ o. kí ló ṣẹlẹ̀ ẹ wà ní comfort zone yín ẹ ń sọ fáwọn pé ẹ débí aago 12 aago 10 alẹ́ ni ó débí tó o bá ti débí ní 10 o'clock tó o débí ní 9:30 wọ́n á gbọ́ ọmọ padà sí sẹ́yìn ó dàbọ̀ bí n tí màá sọ mo sọ yẹn ẹ dìde màá lọ 12 kọ́ọ̀tù ọmọ bá ti sọ̀kalẹ̀ ní tógèètì kó ọmọ gbọ́kadà tí ó gbọ́ gba ìgboro tó bára rẹ̀ ń bì sọ̀kalẹ̀ ní tógèètì tó fi mọ́ gbọ́ inú tráfíkì sọ̀kalẹ̀ ní tógèètì kó gbọ́kadà kó gbé ọgbà challenge kó gbé ọgbà mọ̀lété kọjá bẹ̀rẹ̀ kọjá ọjàba kọjá géètì kọ́ mọ̀ bọ̀ wá bá wa ń bì wá kọrin Haruna Sukuta aládẹ́wà bí. program ìfọ́ni lálẹ́ yìí yanuwe àwọn tí wọ́n fẹjọ́ àwọn èèyàn sùn àwọn èèyàn wọn tí wọ́n fẹjọ́ wọn sùn tó àti retí tí wọ́n ti wá bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta táwọn èèyàn yọjú àwọn èèyàn yọjú lónìí àwọn tọ́mọ́rọ̀ wọn wà gan yọjú. ọ̀rọ̀ bàbá tó tán ní òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n tí wọ́n ní àwọn wà pẹ̀lú gọ́fàmìtì tí wọ́n láwọn ti lọ kọ́ra àwọn lẹ̀ tí wọ́n níyàwó àwọn ànàbàjẹ́ lọ́nà àwọn pẹ̀lú àwọn fámìlì wọn àtọmọ wọn tí wọ́n bí bòmíì bàbá bóyá ń gbọ́ wa ń bi tẹ́ bá wà báyìí wọ́n bá súnmọ́ bíi bẹ́ẹ̀ bá lè ta lé ọ̀kadà o ìyàwó yìí ti wà ń bí o
wọn ó sì sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n kó tó di pa lọ́dọ̀ wọn ẹja gba aago tó lù bóyá ẹ lè fìyẹn náà débì láàrin ìṣẹ́jú 5 ẹ ṣeun. madame kalema ẹ kalẹ̀ sà. ẹ bá súnmọ́ kí ni wàá ti yẹn ọkọ yín fi ẹ̀sùn kàn yín ó ní àwọn ti kọ́ra àwọn sí lóòótọ́ ni. bẹ́ẹ̀. wọ́n ní ẹ sọ fáwọn pé ẹ ti bímọ tẹ́lẹ̀ àdédé làwọn kan rọmọ méjì kan nínú ilé làwọn tá a béèrè pé àtẹ̀yìn àtàwọn ọmọ àtàbúrò yín lè nà àwọn lánàá bàjẹ́ kó tó di pé àwọn lọ sí ilé ẹjọ́ kan tó tú àwọn ká ẹ ti kọ́ra yín lóòótọ́ ẹ ti gbà pé kọ́ra yín. wọ́n ti táyìm gbà tí àbúrò mi fi wá yẹn ọdún náà wọ́n ti ń bá mi jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà yẹn ti wà ńlẹ̀ kó tó di pé àbúrò mi dé so by the time tí àbúrò mi fi wá ìjà tó ṣẹlẹ̀ ládùúgbò òun àti àwọn labour wa tó ń tajọ wà ládùúgbò náà jọjà so wá ní mi ṣáìdì òun pé èmi ń gbè lẹ́yìn àwọn yẹn àwọn ará àdúgbò pé mi ò gbè lẹ́yìn o so tìtorí ẹ̀ ló ṣe ń bẹ̀ mí jà tó ní mi ṣáìdì òun so by the time tí àbúrò mi dẹ̀ fi wá ọ̀rọ̀ yẹn wọ́n ti pe sísítà mi tán fẹjọ́ sùn pé bàbá yẹn ni mo ṣe sísítà mi dẹ̀ wá ó bẹ̀ wọ́n pé kán má bínú so ọjọ́ yẹn ó tún wá ní àlejò wá sọ́dọ̀ wọn ní during the time tí àbúrò mi fi wá yẹn so ẹ̀rọ yẹn ló wá ń sọ fún woman tó àlejò tó ń wá kí wọn tí àbúrò mi fi wá dá sí pé ṣebí wọ́n dẹ̀ ti bẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí pé still náà ẹ ṣì ń ro ẹjọ́ káàkiri pé sísítà mi ò lè ṣe nǹkan tẹ́ sọ pé ó ṣe ó ní mo pàdé àpòpọ̀ mọ́ àwọn ará àdúgbò pé mo sọ pé òun ká aṣọ pé mo fẹ́ rán òun lẹ́wọ̀n kìnìkan ó ṣáà ní òun máa ṣe fún mi ojú mi á já kìnìkan ó ṣáà bẹ̀rẹ̀ sí ń lérí mọ́ mi òun nǹkan tó fa ìjà wọn pẹ̀lú àbúrò mi nìyẹn tó dẹ̀ àbúrò mi fọṣọ lọ́wọ́ ó dẹ̀ ní àlejò yín dẹ̀ wà lọ́dọ̀ wọn ó dẹ̀ ń ṣépè fún mi ó ń ṣépè fún mọ́mì wa ó ṣáà ń kó gbogbo wa pọ̀ nǹkan tí àbúrò mi fi dá sí nìyẹn tọ́rọ̀ yẹn fi dìjà tán fi jọ ọjà ọmọ tá àbúrò mi kó wá ọmọ ẹ̀ ní ọmọ méjì so ọmọ yẹn àti àwọn àbúrò mi náà jọ wà ní lọ́dọ̀ èmi gan ò sí nílé kì í ṣe ọmọ tí kì í ṣe ọmọ mi àbúrò mi ló bí ọmọ méjì yẹn ìkan ọkùnrin ìkan obìnrin tó fi wá di pé wọ́n á rojọ́ mi káàkiri pé èmi ti bí ọmọ kan pamọ́ èmi ti bí ọmọ ó ní òun rí picture kan nínú báàgì mi èmi mú picture yẹn èmi rún máṣọ pé kí n kó má bàa rí picture yẹn dẹ̀ ti wà lọ́wọ́ mi ti pẹ́ kó tó di pé mo fẹ́ wọn picture yẹn ibi iṣẹ́ mo ti ní ọmọ staff wa lónìí baby yẹn gbà tọ́mọ yẹn pé 3 months ni wọ́n fi ya picture yẹn àtìgbà yẹn ni picture yẹn dẹ̀ ti wà lọ́wọ́ mi ó mọ ẹni tó ní ọmọ yẹn ó mọ ẹni tó ní ọmọ yẹn lára staff wa so bọ̀ mí pé ó kàn fẹ́ tó fẹ́ bàyàn lórúkọ jẹ́ ó ṣàn rojọ́ káàkiri pé ìbínú pé mo bà ń lórúkọ jẹ́ pé èmi ò ṣáìdì òun èmi ń gbèjì lẹ́yìn àwọn ará àdúgbò nǹkan tó ń ṣe nìyẹn tó fi ń rẹjọ́ mi káàkiri pé mo ti bí ọmọ kan tẹ́lẹ̀ mo ti bí ọmọ tẹ́lẹ̀ pé mo parọ́ fún un ni mi ìdẹ̀ tí ì má rí mi sì bí ọmọ kankan tẹ́lẹ̀. so ọmọ tẹ́ ẹ bí fún wọn nìkan náà lọmọ tẹ́ ẹ bí. bẹ́ẹ̀ ni òun ló wà bẹ́ẹ̀. ẹ bí ọmọ mi síbò mi. bẹ́ẹ̀ sàmì tí ì bí ọmọ. bọ̀ wọ́n ní àwọn ọmọ àbúrò yín yẹn pé inú ilé àwọn yẹn náà wọ́n wà bá àwọn tẹ́ ẹ pé lọ́mọ àbúrò yín yẹn. wọ́n ti kúrò gbogbo táyì gbà tó fi lọ kóòtù tó fi jáwé yẹn àwọn yẹn ti. wọ́n ti ń gbé àdúgbò yín. wọ́n ti padà sákúrẹ́ náà ti wá. wọ́n láwọn rí wọn tí wọ́n lọ sí ọjọ́ high school àbí nǹkan. kó tó di pé àwọn ọmọ yẹn lọ mọ́mì wọ́n fẹ́ dúró torí bó ṣe dé ó ti explain fún wọn pé kàn jọ pé òun fẹ́ stay pé òun máa ṣiṣẹ́ so fún ìwọ̀n gbà díẹ̀ so adẹ̀ ti determine pé ó máa gbalé pé kò lè gbé lọ́dọ̀ wa so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn táwọn ọmọ yẹn adẹ̀ fẹ́ fi wọ́n lẹ̀ sílé kàn fi dúró bẹ́ẹ̀ time gbà fi wọ́n ti wọlé school la fi wá mú ìkan sí ọjọ́ high school ìdẹ́yìn kékeré yẹn a fi sí primary school tó wà tó fèsì ọjọ́ high school ó lóun rí wọn mi believe pé ó rí wọn bóyá ó dẹ̀ rí wọn lóòótọ́ mi lè sọ but àwọn ọmọ yẹn bóyá during the time tí àwọn ọmọ yẹn fi ń lọ school tán ṣì wà lọ́dọ̀ wa ló fi rí wọn but nísìnyí àwọn ọmọ yẹn ti padà sákúrẹ́ sọ́dọ̀ dáàdi wọn. kí ni plan tẹ nígbà nígbà tẹ ti kọra yín. ó kò tí ì lọ sílé ẹjọ́ tó jẹ̀ ní o torí ìwé kóòtù tó lọ mú kọ́kàn sì dá níbẹ̀ pé ká máa lọ ilé ni kì í ṣe fún temporary nìyẹn. kò tí ì lọ ilé ẹ tó bá mọ̀ pé òun fẹ́ kọ̀yàwó òun ló máa gbé ìgbésẹ̀ tó máa. mo rò pé náà ti lọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ ti tún yín ká ni. ilé ẹjọ́ ò tó wa ká. ilé ẹjọ́ ògbóná lọ. customary court tó wà ní mọ́níyà ibẹ̀ náà lọ. ń bọ̀ lẹ ṣe wedding. a ní ní government láti ṣe mẹ́rin but a ti lọ registry. ẹ lọ registry. bẹ́ẹ̀. oh I think she's right o. ìgbéyàwó tó bá lọ registry high court nìkan ló lágbára láti tú wọn ká. ẹ lọ registry ẹjọ́ wọ súùtù tẹjọ kọ́ bọ̀wé tẹjọ sí. bẹ́ẹ̀ sà. jẹ́wọ́ òṣètàn àti kọ̀kọ̀ rẹ̀. Daddy, mi sọ pé mo fẹ́ kọ ọkọ but òun ló. ọ̀rọ̀ tí mo bí ọ́ kò sí kí mo sọ ọ̀rọ̀ tiẹ̀ ni mo ń sọ jẹ́wọ́ òṣètàn àti kọ̀kọ̀ rẹ̀. Daddy mi sọ pé mo fẹ́ kọ ọkọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀. o bá ti wá yọjú sí wa
kò yẹ kọ́rọ̀ yín ó dórí rédíò tó bá ti yọjú ó ti yọjú sí wọn. mo ti lọ sí time tó fi lọ sí. sálẹ̀ sílé. bẹ́ẹ̀ mo ti lọ so wọ́n sọ bẹ́ẹ̀ ńgbà yẹn pé ó yẹ ẹjọ́ tó lọ rò ń bí ó ní mo sọ pé òun kọ́ ló ń bí ọmọ then ó ní wọ́n sáà sọ bẹ́ẹ̀ wọ́n ní kó gbé pé kó ọmọ yẹn tó bá ti fẹ́ lọ ọlídé kó lọ máa lọ ọlídé lọ́dọ̀ ẹ̀ so ó dẹ̀ sọ bẹ́ẹ̀ pé school ibi tó agbára òun bá ká ló máa lọ. so o yọjú sí sálẹ̀ sílé. bẹ́ẹ̀ mo lọ. táwọn wàá sọ̀rọ̀ lọ bí mo sọ̀rọ̀ lọ ẹ kàn wò yín psychologically kan study yín kan lọ bẹ̀ yẹn ẹ bá lè lọ bẹ̀ yẹn ni kò yẹ kẹ́ ẹ dórí rédíò ẹ má sọ̀rọ̀ jù ẹ dìde ẹ mọ̀ tá a ṣe school ti fẹ́ wọlé àbí. bẹ́ẹ̀ sà. ìgbà ẹ dẹ̀ kí n ráyè gbogbo gbà ìgbà wo lè máa ráyè. táìmù tó bá ti ní kí n wá. ṣé bá a ní nọ́mbà wọn lọ́wọ́ ẹ máa fún wa ní nọ́mbà yín kẹ́ tó lọ ọkọ yín máa wá lọ́la a máa rí pẹ̀lú tiẹ̀ náà a máa pè yín níbi tá a bá fi time sí a wà jọ pàdé a jọ jókòó sọ̀rọ̀ tí kì í sórí rédíò rárá ẹ máa lọ. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ pélé tún skin gbà kan jìkún kódà ó tún bẹ kẹmẹjẹ ẹ̀gàndán wò irú orin wo lákọ̀ sí gbẹ̀dú ilé wa nítorí ọlọ́run òun ní àwọn yahoo boys ti lòun ẹgbọ́ gba àwọn wòròwòrò táwọn yahoo boys ń sọ lẹ́nu ti wọn. ẹ wo ẹ̀yin èèyàn mẹ́jẹ̀ darapọ̀ ní abọ́lá rẹ̀ oṣù kẹrin comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹyẹlégbèrà ńlẹ̀ àdàbà a tún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.